Dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wo olùfẹ́ wa wọn, àwa dúpẹ́ lọ́wọ́ yín fún àánú àtojú rere tí a rí gbà láti rí ọjọ́rú mìíràn nínú oṣù ìkẹsàn. A gbàdúrà wípé ire, ògo, ìtẹ̀síwájú, àlùyọ àti ìgbéga ńlá yóò rú wá fún wa lénìí ní orúkọ Jésù, àti pé gbogbo ibi tó wà nínú ayé wa lẹ́yìn Olúwa yóò fi ẹ̀jẹ̀ yín rú dànù kúrò nínú ojú ọ̀nà wa ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tí a ò sì gbọ́ lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́rú ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé ojú inú rẹ. A mú àkọ́sórí wa nínú ìwé òwe orí ìkàndógún ẹsẹ̀ ìkẹrìnlá. Ìwé òwe orí ìkàndógún ẹsẹ̀ ìkẹrìnlá. Àyà ẹni tí ò yéye ó ń ṣe àfẹ́rí ìmọ̀ o, ṣùgbọ́n ẹnu aṣiwèrè ó ń fi wèrè bo ara rẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Éfésù orí ìkíní ẹsẹ̀ ìkàndógún títí dé ẹsẹ̀ ìkẹtàléníogún. Ìwé Éfésù orí ìkíní ẹsẹ̀ ìkàndógún títí dé ẹsẹ̀ ìkẹtàléníogún. Nítorí èyí, èmi pẹ̀lú, nígbà tí mo ti gbúròó ìgbàgbọ́ tí ń bẹ láàrin yín nínú Jésù Olúwa àti ìfẹ́ yín sí gbogbo àwọn ènìyàn mímọ́, èmi kò sinmi láti máa dúpẹ́ nítorí yín o, àti láti máa dárúkọ yín nínú àdúrà mi o, pé kí Ọlọ́run Jésù Kristi Olúwa wa, Baba ògo, kí ó lè fún yín ní ẹ̀mí nípa ti ọgbọ́n àti ti ìfihàn nínú ìmọ̀ rẹ̀, kí ojú ọkàn yín kí ó lè mọ́lẹ̀ o, kí ẹ̀yin kí ó lè mọ ohun tí ìrètí ìpè rẹ̀ jẹ́, àti ohun tí ọrọ̀ ògo ìní rẹ̀ nínú àwọn ènìyàn mímọ́ jẹ́, àti agbára rẹ̀ tí ó tóbi jùlọ sí àwa tí a gbàgbọ́, gẹ́gẹ́ bí iṣẹ́ agbára rẹ̀, èyí tí ó ti ṣiṣẹ́ nínú Kristi nígbà tí ó ti jí dìde kúrò nínú òkú, tí ó sì jókòó ní ọwọ́ ọ̀tún nínú àwọn ọ̀run. Gájú gbogbo ìjọba àti ọlá àti agbára àti òye àti gbogbo orúkọ tí a dá, kì í ṣe ní ayé yìí nìkan o, ṣùgbọ́n ní èyí tí ń bọ̀ pẹ̀lú. Ó sì ti fi ohun gbogbo sí abẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ, èyí tí ń ṣe ara rẹ̀, ẹ̀kún ẹni tí ó kún ohun tí ń bọ̀ nínú gbogbo ohun gbogbo. Wàyí ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Yàtọ̀ sí ojú ara, mo gbàgbọ́ pé gbogbo ènìyàn ní ó ní ojú inú, èyí tí bíbélì kíkà àti èní tọ́ka sí gẹ́gẹ́ bí ojú ọkàn. Nínú ìwé Éfésù orí ìkíní ẹsẹ̀ ìkejìdínlógún, Paul wípé kí ojú ọkàn yín lè mọ́lẹ̀. Ní ọ̀nà mìíràn, ó sọ pé mo gbàdúrà pé a la ojú ọkàn yín. Àwọn ojú ìmọ́ye rẹ̀ ṣe pàtàkì púpọ̀ o, gẹ́gẹ́ bí a ti kọ nínú ìwé Dìtàlórómì orí ìkíní ẹsẹ̀ ìkẹtàlá. Òye jẹ́ ọ̀kan lára àwọn àmúyẹ fún jíjẹ́ aṣíwájú. Torí náà, láti jẹ́ olórí tó ní ìtumọ̀, o gbọ́dọ̀ ní òye, ojú inú rẹ̀ sì gbọ́dọ̀ là dáradára. Ìdí nìyí tí Sólómọ́nì fi béèrè lọ́wọ́ Ọlọ́run fún ọkàn tó lóye láti darí àwọn ènìyàn rẹ̀. Ìwé Ọba kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkẹsàn-án. Ipò tí ojú ọkàn rẹ̀ wà, ohun tó jẹ́ ìyàtọ̀ láàárín àwọn ẹni tó kàwé púpọ̀, tó kàwé ní ìwọ̀nba, tàbí tí kò kà rárá. Mo ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ìwé girama ti àwọn ọkùnrin ní Oǹdó ní Nàìjíríà ṣáájú kí n tó lọ fún ẹ̀kọ́ gbígba oyè ìmọ̀ àkọ́kọ́. Ní àwọn ọjọ́ wọn ni àsìkò iṣẹ́ mi jẹ́ 40 lọ́sọ̀ọ̀sẹ̀. Wọ́n sì mú mi máa lo 36 nínú wọn. Mo ṣiṣẹ́ pẹ̀lú akẹ́kọ̀ọ́ gboyè kan tí ó kọ́ iṣẹ́ fún àsìkò iṣẹ́ 23 péré lọ́sọ̀ọ̀sẹ̀. Síbẹ̀ ó máa ń ṣe àròyé pé ilé ìwé ti ń lo òun jù. Owó oṣù mi sì jẹ́ nǹkan bíi pọ́ùn 25 lóṣù, nígbà tí owó oṣù tirẹ̀ jẹ́ 60 pọ́ùn. Àwọn àròyé rẹ̀ máa ń yà mí lẹ́nu nítorí ó ń gba ìlọ́po 4 owó tí èmi ń gbà, bí ó tilẹ̀ jẹ́ pé àkókò iṣẹ́ rẹ̀ kò tó tèmi o. Lọ́jọ́ kan, mo bi léèrè kí ló dé tí
ó ṣe máa ń ṣe àròyé àkókò iṣẹ́ tí òun kọ́ kò pọ̀ tó ti tèmi. Ó fèsì, wọn kò san owó fún mi ohun tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́. Owó iṣẹ́ tí mo ti ṣe lórí ọpọlọ mi sẹ́yìn ni mò ń gbà o. Òye mi kò ṣe é fi wé tìrẹ nítorí ìwé ẹ̀rí sẹ́kọ́ndírì nìkan ni mo ní nígbà yẹn. Òye mi kò ṣe é fi wé tirẹ̀ nígbà tí òun ní ìwé yunifásítì. Torí náà wọ́n san owó fún wa lọ́tọ̀ọ̀tọ̀ látàrí ìpele òye tí àwa méjèèjì ní. Tí o bá fẹ́ ṣe àṣeyọrí, ojú inú rẹ ní láti là. O ní láti kàwé dáadáa kí o sì gbìyànjú àwọn ohun tuntun láti ní àbájáde tó dára. Ọkùnrin ọlọ́rọ̀ fi ìgbà kan sọ pé bí o bá ṣe kẹ́kọ̀ọ́ sí ni wàá ṣe máa gba owó sí. Ẹlòmíràn wí pé àwọn tó kẹ́kọ̀ọ́ ló ń ṣe olórí. Àwọn tí yóò di ńlá ní ayé wọ́n máa ń káràmásìkí níní ìmọ̀ ju fàájì lọ. Nítorí náà wọ́n máa ń kẹ́kọ̀ọ́ sí i ní ọjọ́ tí o bá ti pinnu pé kò sí ohun mìíràn láti kọ́ mọ́. Ojú inú rẹ ti bẹ̀rẹ̀ sí ní wò bàìbàì nìyẹn o. Olùfẹ́, bí o bá ṣe ń kẹ́kọ̀ọ́ sí i ní ojú ọkàn rẹ yóò máa gba ìmọ́lẹ̀. Nítorí náà pinnu lọ́kàn rẹ o láti má ṣe dẹ́kun láti máa kẹ́kọ̀ọ́. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ òun káràmásìkí kíkọ́ ẹ̀kọ́ sí bí? Ǹjẹ́ òun káràmásìkí ẹ̀kọ́ bí? Ẹ̀já sọ pé bàbá mi, ẹ fún mi ní òye, ẹ ṣí ojú inú mi kí ojú ọkàn mi ṣí àti àwọn nǹkan tí ó yẹ kí n ṣe kí ojú ọkàn mi kí ó lè ṣí. Olúwa ẹ darí mi sí. Ọlọ́run yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayákó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.